Islam yẹn náà lè tún wá náwó sẹ́sìn àwọn Kírísítẹ́nì ẹ náwó sẹ́sìn àwọn ṣẹbọ ẹ wá ní wọ́n ṣe dákòjọ lórí Islam ẹ wá ń pariwo wọn sí péèjì oríṣiríṣi ẹ wò bí ẹ ṣe ń yẹ̀yẹ́ ànábì sallallahu alaihi wasallam kò sí mùsùlùmí tí orí tómi jẹ́ òní bọ́ lójú ẹ̀ àwọn tí wọ́n sì dá wàhálà yìí sílẹ̀ wọn sí wọn tó ń dá ní ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wò bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Allah ọba tó dá yé àtọ̀run Ọlọ́run ti sọ pé ń kálukú lẹ̀sìn rẹ̀ ọmọ ìjọ lójú kí ló dé tẹ́ fi wọ́n lẹ̀ lórí ẹ̀sìn wọn ṣé dandan ni kẹ́ ẹ tọwọ́ bẹ̀sìn wọn ni mélòó information mélòó lẹ tí ìṣetán ní Islam kẹ́ẹ̀kan tó tọ́jú bọ̀tà lọ́dọ̀ tí ẹ̀yin gbàgbọ́ pé ntọ́ba ti jẹ́ Quran is automatic for everybody must follow kí ló ti dé Bíbélì yẹn ṣe dandan fẹ́mi bóò ni Quran tèmi ó sì ṣe dandan fún Quran tèmi lọ́jọ́ dandan. àlàáfíà ìfẹ́ inú rẹ sí gbogbo ènìyàn mo tún kí wa ń bi gbogbo ẹ̀yin ènìyàn ẹ ṣé bàbá wa Akeugba Gold ẹ ṣé ẹ kú òun ìbàjẹ́ pé wọ́n ń gbọ́ ni ilẹ̀ Yorùbá ìbá rọrùn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí bí aláṣejù tẹ́ni mi ò dákẹ́ ìdí rèé ọ̀rọ̀ àgbà bí òṣẹ́ lóòrọ̀ bó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́ bàbá yìí ti pariwo fún wọn tó ẹfẹ̀sìn ẹlẹ́sìn lọ́rùn sílẹ̀ ẹ yé attack ẹ̀sìn ẹlẹ́sìn ṣùgbọ́n wọn ò gbọ́ wọ́n wá gbàgbọ́ wípé táwọn bá ti ń pariwo táwọn ń bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ táwọn bá ti dákẹ́ àwọn aráyè destroy Bible wọ́n á destroy Christianity wọ́n á destroy oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wá tó wọn gbé kò sí nǹkan tó jọ ẹ gbàgbé ẹ kò sí nǹkan tó jọ àní kò sí ìbútẹ ẹ lè bú èmi ṣe ẹ bú bàbá ẹ bú ìyá mi ẹ ṣépè tí ẹ lè rí forí gbé àfi tẹ ẹ bá pera yín jọ tẹ ẹ padà lọ síbi tí wọ́n ti fún yín lẹ́sìn tí ò bá yé yín torí kò yé ẹ̀yin gan àìmọye yín lẹ ń takora yín gbogbo tí wọ́n ń yọ fún yín nínú àdìtì nínú Kùránì ṣé ìwé ògbójú ọdẹ nínú gbóhùn malẹ̀ ni ṣé ìwé ìrèké oníbùdó ni tẹ̀mí sọ pé irọ́ ni ìtòkùtù ni wọ́n ń tú ìwékíwo ni wọ́n ń wí ẹ sọ fún mi sẹ́nu Bíbélì yẹn ti ń kà á fún yín ni àbí nù ìwé Ifá ṣé kìí ṣèwé yín mọ́ èyí tó jù ní pé ẹ lọ jáwọ́ bẹ́ẹ̀ bá ti jáwọ́ ẹ rí i pé tí mo ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mò ń rí póòsì tí àwọn ẹlẹ́sìn yín sọ fún yín tẹ́ ẹ̀ gbọ́ mò ń rí póòsì gbogbo àwọn ìsọkúsọ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì ti sọ ìgbà tí bàbá ẹ̀ kọ́kọ́ sọ fún yín pé ẹ má àtáàkì wọn ẹ fi wọ́n lẹ̀ tí wọ́n bá kọjú sí yín ìtara yín ẹlẹ́lẹ́bọ̀lá Akeugba Gold ẹni oníkiri yóò ní ẹ ló ti gbàbọ̀dì lọ́dọ̀ Kristẹni kò sí ní tẹ́ ẹ̀ sọ tán ẹ wo òkò gbà lórí yín ìkó burúkú wọ́n máa kó bò yín kékeré ntọ̀dọ̀ mi o ṣe ti rí àwọn ọmọ tí wọ́n ń jáde lóríṣiríṣi ní gbogbo ọ̀nà ní ìsìn gbogbo ayé ló mọ̀ ní lálàsejù bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń jáde nínú ẹ̀sìn yín lójoojúmọ́ ẹ̀yin èpè dìran ẹ̀yin ìbúdọ́lá ẹ tún máa bọ̀ ẹ wá bèbú ẹ wá ṣépè ìpè yẹn náà ni ó jà yín dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ṣe wá yẹn ẹ̀yin tí ẹ fẹ́ràn àlàáfíà tẹ́ ń pera yín lálàáfíà àbọ̀ Ọlọ́run wà lórí gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ní làákàyè ẹ̀yin tẹ́ ní ọpọlọ tẹ́ ń gbọ́ mi Ọlọ́run á dá yín sí o. gbọ́ àdúrà mi lákòókò yìí kò dẹ̀ sàmí ọdún parí ló ní parí mọ́ ọdún o a ti wà lọ́któbà à ń retí November December ẹrù ayọ̀ tó di kalẹ̀ December ò ní di lọ ò ní sọmọnù lè tó kú lọ́dún ò ní sáyànù ò ní sọkọnù Ọlọ́run á bá mi dá ọ láre bẹ́ẹ̀ ló máa rí àṣẹ Ọlọ́run gùn kò ní yí padà Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù mo ń mọ̀ràn ìsókè wá kí mi tiẹ̀ ní pè mọ̀ràn tọ́rọ̀ ẹ̀ kí n gbọ́ mọ̀ràn ẹ̀yin ẹbí elépè ẹ̀yin mùsùlùmí eléèbú ẹ̀yin èpè dìran wo kò sí èébú tó o lè bú mi kò sọ̀rọ̀ tó o lè sọ kò sí pé tó o lè ṣẹ́
mo sì dájú Muhammadu ẹ lọ, mo dájú Allah gidi ẹ lọ. Ìbá fún yín mọ̀ràn ní pé kẹ́ẹ̀pọ̀n scholars yín kí wọ́n tender apology, ẹ sì múra kankan bí olójú kan ṣe náwó. Ẹ lọ ń kó ti ẹsẹ̀ Bíbélì ń tẹ́ ẹ ṣe tá a ní ọ̀dà, ẹ tún padà síbẹ̀. Ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ lọ̀rọ̀ yín. Ẹ̀yin kẹ̀ ẹ́ ṣe bẹ̀rẹ̀. Ojoojúmọ́ lẹ́kún alábòsí, ẹ máa sún ni, ẹ máa sún táyà. Kíní kan mo wá fẹ́ fi hàn ọ́, ìwọ mùsùlùmí tó bá gbọ́n, ìwọ mùsùlùmí tó fẹ́ kàn fẹ̀sìn bà fámílì ẹ jẹ́, tó fẹ́ kàn fi ẹ̀sìn da ilé ẹ rú, tó fẹ́ kàn fi ẹ̀sìn da ayé ẹbí yín rú, tètè lọ ronú tiẹ̀. Tó bá tẹ̀lé àwọn wọ̀nyí, gbogbo òpin ayé wọn ìparun ni o. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ, màá fi hàn ẹ́ bí ìgbẹ̀yìn yín ṣe máa rí nísìn tẹ́ ẹ bá tètè ronú pìwàdà. Bí ìgbẹ̀yìn yín ṣe máa rí gangan, jájọ sáré wò nú fídíò yìí. Sotiri bẹ́ẹ̀ ṣe máa rí tẹ́ máa lọ pátápátá nìyẹn nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ṣe máa lọ nìyẹn lálọ́ rámírámí káàní rábọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá. Bí ẹ bá pé àrònú yín àtọ̀dọ̀fínú yín kẹ́ bá sọ̀rọ̀, tẹ́ bá sì ń lérí, tẹ́ ń wá kiri yó, tẹ́ ń wá ẹlẹ́bọ, tẹ́ ń condemn gbogbo ẹ̀sìn tẹ́ lẹ́yìn ẹ̀sìn irọ́ tẹ́ gbé dání, tẹ́ lónìí the best. Tẹ́ jókòó lórí láìláìláńlá yín, tẹ́ fi ń pa àwọn èèyàn káàkiri, tẹ́ rọra jókòó lórí ẹ̀, tí ẹ sì mú ẹ̀sìn ẹlẹ́sìn kan dání, tẹ́ àtáàkì kìrìsìtẹ́nì, tẹ́ àtáàkì ẹlẹ́bọ. Òpin yín la fi hàn yín yẹn. Òpin yín bó ṣe máa rí nìyẹn. Kò sí wàhálà, ẹ wà lálàáfíà. Ẹ bọ́ta, ẹ tún wá bèbú, ẹ wá ṣépè. Ẹ̀yin tó yẹ pé omi èpè náà fi bí yín. Àǹtú èbú ni wọ́n hàn sí ayé yín. Wọ́n ti pe ìrun orúkọ Allah burúkú sí yín létí. Kò lè jẹ́ kẹ́ ní ọpọlọ tó dáa, ọpọlọ yín ti lọ. Mọ́jàwọ́ o, bópin yín ó ṣe rí lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.